Tope ìdùnnú Ọlọ́run ọba o ọ̀fẹ́ ni a ṣùgbọ́n Ọlọ́run ló ní sọ ẹ̀ lọ́dọ̀ o. Aláàfin Àjọgbà Vida ní mòwe o. Alafin Amuludun yóò ṣe. Ẹyin tọkọ náà ti ká fà fowó tọkẹ. Ìlàyé aláhùn kan bá ṣe kan máa kú o. Ọlọ́run má padà lẹ́yìn mi à. Ọlọ́run má padà lẹ́yìn mi o. Ọlọ́run bá ń bẹ̀ lẹ́yìn ẹ̀dá o. Àwọn aláìmọ̀ kan wá sọ pé ogun ló ṣe. Alafin Amuludun rè o. Ọdọọdún là máa wá. Alafin Amuludun wa o. Lọ́lá ní ọdọọdún là máa wá o. Ọmọ ṣe bá dọọdún là rórógbó. Ẹ̀jẹ̀ ọdọọdún lára ọ̀sà o. Ọdọọdún làwa ó máa bẹ gẹ́gẹ́ bí ọ̀bẹ o. Ọdọọdún làwa ó máa gẹ́gẹ́ bí ọmọ ìwà o. Aláàfin mòwe tiwa based on belief. Ọ̀rọ̀ ńlá ni òye àmẹ́lọ̀ tó ń pẹ́ o. Based on belief. Kọ́gbá kí lè jẹ́ kí believe o. Wípé based on beliefs nítorí pé mo ti kọ yẹn rí ẹ̀yin ọmọdé gbogbo ohun tí bá gbọ́ lẹ́nu ọmọdé mi Àbẹ̀kẹ́ tó kú jọ sí o confam ni. Bàbá ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé gbàgbọ́ ẹ ló máa mú ẹ lára dá. Bàbá ti sọ fún mi tẹ́lẹ̀ pé o aláìní gbàgbọ́ náà ti kà tó pẹ́ o àwọn nìyà ń jẹ. Ipò tí mo wà lè ní. Ayé tí mo wà lè ní o. Ìgbàgbọ́ mi ló gbé mi dé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Based on belief. Aláàfin Amuludun mi ò ṣe wọn tó gbá dọ́là pa.
ipò tí mo wà lè ní ọmọ ìgbàgbọ́ mi ló gbé mi dé mẹ́sẹ̀ o tọ́pẹ́ torí ní mo ṣe nígbà yẹn bàbá owó. eléré pọ̀ òyì àmẹ́lẹ̀ ọ̀sẹ̀ o bàbá ọgbọ́n. tọmọ nípa Fuji tó yé wọn tọ́ lè kọrin dáadáa tọ́ tún rohùn pé tọ́ tún láṣọ tọmọ jójó tọ́ tún ní vibes àpọ̀ ní mo ṣe òyì àmẹ́lẹ̀ ọ̀jà tirẹ̀ rẹ̀ o. belele ti wá pọ̀ tó bàbá lọ́ládé mo wà lórí ọwọ́ mi ní o bàbá owó tó pẹ́. ọlọ́tọ̀ lónìí tó wọ̀ tọ́ o. ó lọ kọ́lé ẹ̀ sókè téńté. bàbá tọ́lá ní káwọn òye ọmọ mi àbẹ̀kẹ́ o. a ti pọ̀ jù based on beliefs a ti pọ̀ jù oyè àmẹ́lẹ̀ ọ̀tọ́pẹ́ o. ara wọn níjà fojò tó ń kọ́ Fuji lọ́jọ́ sí. Atala ni Sulemana yájá pátá. Pẹ̀lú delegation Sulemana lọ́jọ́ sí ọlọ́ba àmọ̀rún kẹ̀wò. Àtàkàndé pókè ráàyè lọ́jọ́ sí. Ọ̀rẹ́ mi àkànjì kálábà o. Pẹ̀lú sikẹ́ tó jẹ́ alákàn ni àwọn sàwáwò mi. Atala ìdèdè sí àkàmì sí àìlálẹ̀ àwọn àìdè. A ti pọ̀ jù àwọn tí mo rántí ni mo dárúkọ. Ẹni tí màá rántí náà ti kà kó má ṣe bínú. Kò ń ṣe bíi ti fọ́ọ̀mù tó pẹ́ ọjọ́ ti pẹ́. Ìyá mi lọ èèwọ̀ bàbá owó. Ọmọ àtàwọn tọ́jú wa lọ nínú eléré. Sọ́ni tí dèé ṣe ọkọ̀ o, àlóyìn ló mi àìdè. Ṣùwà ọ̀run rẹ̀ owó bàbá Clayton bàbá Túndé. Ọmọ iná tó kọ́ Fuji tó lórí pípẹ́. Ọlọ́run bá àmọ̀rún kẹ̀ o. Ẹ̀gbọ́n mi Àjàní tẹ́kọ̀ọ́ yé mi àwọn. Bí ọ̀tá ni mo ṣe. Aláṣẹ Àjàyí Adékúnlé property. Aláti rí aná láti fún yóò ṣe. Ríríṣi ẹ̀dá Ọlọ́run ló máa wá rí aná. Gbogbo ìgbà tá a bá ti rí ẹ nínú wa máa ń dùn. Torí pò mọ̀ nípa ká máa dánmọ́ ẹ̀dá nínú. Gbogbo adùn tó ń bẹ nílé ayé ẹ̀.
àtúbọ̀ máa dùn sí ni ọlọ́run má lọ gbé kóró wa o àwa ti bẹ́ẹ̀ bí ọ̀gá wa. àbúrò tá a la ọ̀sẹ̀ fi oyè ọmọdé kúnlé àbúrò jìbọ̀lá PASUMA ìbàbá araka ọ̀rẹ́ tá a la ọmọ aláìka mi o ọmọdé kúnlé ríaná babolówó tí ó gara aláṣẹ adékúnlé àjàyí adékúnlé property tọpẹ́ mórí ẹ̀ níbẹ̀ ó dúró re alájìrí àná tún láti ó. ọmọ nílẹ̀ mọ́lẹ̀ láti ó. tọ́pẹ́ bí iṣẹ́ sọ lọ lẹ́ẹ̀kan bàbá ọlọ́ládé. ẹ̀pọ́n mi à ń jà ń tẹ́ kó yẹ mi ọlọ́run bá wà fún ọ̀gẹ́. kọ́sílífà láṣẹ láàrin àdìsá ọ̀run rẹ̀ alájì ìsìká bàkà kọ́ lọ́wọ́ bá jẹ́ àmàrí yín pẹ́pẹ́pẹ́ ò pẹ́pẹ́pẹ́. ìbá bára kàtú mi ò alábí àdé mi ò ọmọdé tọ́lá. ọmọ tàdíjà kú búra mi ẹni rẹ̀. ó bàbá ní àlẹ́ àmì bàbá sí látú mi bàbá jí bọ́lá. ọ̀gá mi Alábí PASUMA àtú àìlè o. àlùbáríkà tó tán mọ́lẹ̀ fún gbogbo wa. Based on belief. Dágbà ipò tí mo wà yìí o. Ìgbàgbọ́ mi ló gbé mi débẹ̀ o. Ilé ìrìn pọ̀ ní Mushin. Kò ṣe pọ́pọ́ lásán wọn mú orin kọ. Wọ́n lọ́pọ̀ lọ, wọ́n tún mọ́ òjòjò, wọ́n tún rọ́gẹ̀dì. Torí pa alákọ̀wé oníkọ̀ Fuji láéláé àfi ṣìfdé wálé ayé àrà o òun nìkan ló bẹ̀rẹ̀ nínú àbàbò ẹni tó bá tún decent bí ṣìfdé wálé ayé bá orí brandy ní Babatọ́lá ní kanu àwámọ̀ wọn. ṣùgbọ́n torí pé mo ò ní gbàgbọ́. Based on beliefs. Torí màmá ti sá fún mi tẹ́lẹ̀ pé o. Ó ní pé gbàgbọ́ ẹ ló máa mú ẹ lára dá. Gbogbo tó bá fẹ́ ṣe nílé ayé ẹ ọ̀rẹ́. Gbogbo tó bá fẹ́ ṣe nílé ayé ẹ pàdí mi. Kọ́kọ́ nígbàgbọ́ náà ti kà nínú ara rẹ. Wípé I can do it now. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọmọọba pẹ̀lú prayer o, ẹnu lásán kọ́. Pẹ̀lú focus o, bàbówó. Ọmọ include energy yes o. Jẹ́ kó wà lọ́kàn ẹ̀ bàbá ọgbọ́n. Torí pé ó ti di tàmí wípé. Ó máa débẹ̀ òyà mẹ́lẹ̀ ọ̀tọ̀ pé ìláyé Ọlọ́run ọba ó máa gbé débẹ̀ o. Ipò tí mo wà yìí o, believe me ló gbé mi débi. Ìgbàgbọ́ mi ló gbé mi dépò tí mo wà yìí. Ẹ farabalẹ̀. Ẹ jọ gbogbo eléré tó kọrin ní Mushin nígbà yẹn every Sunday
eléré máa pọ̀já búrátà. mo wá wò ó pé eléré ti pọ̀ jù kán tó lọ sápá bí kán tó lọ sápá kán tó lọ sápá sí every Sunday ẹ̀ẹ́tì ẹ̀yẹ ni mò ń ṣe àjìnà títí dé Mushin òdì olówó Mushin general lè pa òye amẹ́lọ̀ tọ́pẹ́ o. mo dúpẹ́ fún Ọlọ́run lè ní o based on belief. mo wá bẹ̀rẹ̀ sí ní ṣẹjọ́ mi bàbá ọgbọ́n mo tẹra mọ́ ojoojúmọ́ ni mò ń kàn bóso léraléra àwọn àṣẹṣẹ kan lówó. junction tí ó pè mí náà ti kà máa lọ bá wọn màá ní mélòó nìyí wọ́n lè sọ pé àwọn méjìlá ni o màá ní ẹ fún mi lórúkọ bàbá owó Tọ́pẹ́ mo máa kí wọn Tọ́pẹ́ without cover Tọ́pẹ́ mo máa ṣe item fún wọn o. nínú àwọn méjìlá tí mo kì ó lè jẹ́ mẹ́rin pélé ló máa appreciate mi bàbá owó Tọ́pẹ́. àwọn míì wọ́n tiẹ̀ lè máa appreciate rárá kọ́ rò pàgbára àwọn ló gbá wọn débẹ̀. mo ṣàṣe lọ pẹ̀lú gbàgbọ́ mi ò jẹ́ sùn mi ò yí amẹ́lọ̀ mo tẹra mọ́ ọmọ ṣùgbọ́n ní kọ̀ọ̀rọ̀ o ní ohun ọmọlúwàbí bàbá lọ́ládé ní kọ̀ọ̀rọ̀ o mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ Tọ́pẹ́ mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ ọ̀sẹ̀ ó dẹ̀ ń dá mi lóhùn Tọ́pẹ́ o ìyẹn lọ́lọ́wọ́n ọba tó dá gbogbo wa. mo ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ rí mi nídìí Fuji yóò má sọ mí dèrò ẹ̀yìn òye amẹ́lọ̀ Tọ́pẹ́ o onígbàkọ̀ làṣà ní kí tèmi ó jẹ́. onígbàkọ̀ làṣà ní kí tèmi ó jẹ́. Àlàní Adé bí ṣe ń gbàdúrà ni mo kún gbàwẹ̀ o mo ń gbàwẹ̀ mi ò dẹ̀ ní sọ́fẹ̀ ní kankan. ìmísí wá bá mi Tọ́pẹ́ mo rí ìmísí látọwọ́ Ọlọ́run ọba bàbá Tọ́lá ní káwọ́ òye ọmọ Bọ́láńlé mo kàn dédé gbóhùn nǹkan ní tó ní Tọ́pẹ́ yé máa ṣe jọ́ọ̀bù lọ́jọ́ Sunday mọ́sán àwọn èrò ti pọ̀ ju oyè amẹ́lọ̀ Tọ́pẹ́ ọ̀hún tó ń ṣe jọ́ọ̀bù lọ́jọ́ Sunday yẹn gbogbo. Based on belief. Tọ́pẹ́ mo wá gbóhùn yẹn sọ̀rọ̀ pẹ̀lú ọjọ́ wo ló dé túdà tí mo lè máa ṣe òye amẹ́lọ̀ ní Mushin torí pọ́jọ́ Sunday ní Mushin àjínà bí ọjọ́ iléyá ní Tọ́pẹ́ náà ti kà mí àtàárọ̀ gòtògòtò lóníkálùkù ti máa gbé díẹ̀ jáde síwájú ilé wọn. ìbísí Ọlọ́run dá mi lóhùn pé ó ní pọ́ ọjọ́ tí ò ṣe ọjọ́ ṣẹ́gun. àsanwó ní mọ́tò torí pé ṣe mọ́tò ló là mí lójú èmi àmọ́ original conductor lọ́jọ́ sí.
kọ̀ǹdọ́tọ̀ tó mọṣẹ́ níṣẹ́ tó nẹ́nájì tó tún ní stamina tọmọ gbòòrò báwọn mọ́tò mi á sanwó last oyè àmì lọ́wọ́ wọ́n máa fi wálẹ̀ ní kájà ṣe máa yẹ ọjọ́ yẹn wọ́n máa ní bóyá ẹ fi wọ́n lẹ̀ bóyá fi wọ́n lẹ̀ wọ́n máa fi wálẹ̀ oyè àmì lọ́wọ́ kájà ni ẹni tó bá gbé fi lọ. bóyá mo gé ẹ lójú àbí mo fọ́ ẹ ní mú apá ẹ jábọ́ wàá san omi Babátúndé. àwọn dírẹ́fà nínú gáréèjì wa inú wọn máa ń dùn òye àmẹ́lọ láti gbé mi ṣiṣẹ́ wọ́n mọ̀ pé Tọ́pẹ́ náà ti ká ò ní gbà ó wọ́n ní dá sí òye àmẹ́lọ bàbá. ṣùgbọ́n nídìí kọ́ńdọ́tọ̀ yẹn mo tún gba promotion mo ṣe freedom mo dògbólógbò dírẹ́fà ni mo ṣe alihamudulilayi mo gba certificate ìyá mẹ́lọ ní ìgboro ni mo ṣe máa ń sọ pé street university ni mo lọ bàbá tọ́lá ní ká ò bọ́lálé dọ́gbọ́n ti bá lóye àṣẹ ní bọ́dì mo mọ̀ ọ́ mọ̀ àgbà ti ń dé tí bá lóye àṣẹ everybody mo mọ̀ tó yẹ kí n ṣe ni. àsọmọ onímọ́tò tí mo sọ o mo ṣàkíyèsí pé every Tuesday náà máa ń ná sùn àní at the same time ọjọ́ yẹn lè ro máa rìn nínú Mushin àtòṣòdì àti sọ́lọ̀ Tọ́pẹ́ náà ti ka Ọlọ́run jẹ́ mọ́jọ́ Thursday àwọn pàdé mi tọ́jú mọ́ ní mọ́tò wọn á kú wá. tó bá ti parí iṣẹ́ gbogbo àǹsọ̀àní náà aago 6 àǹsọ̀àní ti dúró. èmi máa bèrè eré lágo méje máa bówó. àwọn ọmọ onímọ́tò náà san owó mi ọmọ ìyáyé àtàwọn ọmọ gbòòrò tọmọ mathematics tọ́ka mathematics àwọn dákàtì bàbá tọ́pẹ́ ṣó àwọn tí ń dáìka bàbá gan ṣó àwọn ọmọ ṣíbíṣí láì gbà ẹ Babalọ́ládé idán bẹ́ẹ̀ ni Mushin bàbá gbọ́ tó bá gbọ́ Mushin kópo lóòṣà o tó bá ti gbọ́ Mushin lẹ́ni ìwé ẹ̀ ya polo òòṣà bàbá gbọ́ àwọn ọmọ olóòṣà wọn bẹ́ẹ̀ ni Mushin bàbá gbọ́. ká má fọ̀rọ̀ gun oyè àmẹ́lẹ̀ Tọ́pẹ́ o. Tọ́pẹ́ mo bá mọ́jọ́ Tuesday mo bá ń ṣe iṣẹ́ mi Babátúndé wàláì ó work out fún mi bàbá ọgbọ́n kò ń ṣọpọ̀ lórí mi ló fi work out fún mi ọmọ ìyá ayé mo mọ̀ pé ìmísí Olúwa ni àti ìgbàgbọ́ tí mo ní based on belief òun ló gbé mi dé mi bàbá owó Tọ́pẹ́ à ń ṣe lọ àlàyé kan jáde wá wípé Tọ́pẹ́ ò mọ orin kọ́ a máa fún ẹ nírinṣẹ́ lọ́fẹ̀ẹ́ lófo wa máa kó bàbá ńlá promotion láyé Ọlọ́run fọ̀run kẹ́ bàbá ńlá o. tí ìbá kọrin lọ́jọ́ Tuesday báwo ni bàbá yẹn ṣe máa rí mi Babátúndé tẹ́lẹ̀ ń kọrin bí tẹ́lẹ̀ ń kọrin lọ́hùn ìgbà tó jẹ́ mi nìkan mò ń kọrin lọ́jọ́ Tuesday ọjọ́ Tuesday ọ̀hún kó tó dúró Tọ́pẹ́ wọ́n fojú mi rí màá bo ọlọ́pàá gbé mi lé ní wọ́n á gbé mi lọ́la ibi tó ti ṣeré ẹ̀ ìwọ ló máa ń kó lè wá àdúgbò má ṣeré bẹ́ẹ̀ mọ́ tó bá dọjọ́ Tuesday mo tún máa padà wá bẹ́ẹ̀ o ìlàyé Ọlọ́run ẹ̀ máa ṣe ìgbà tí mọ̀nà mi
tó jọ́nà tí mo mọ̀ náà ló máa owó tọ́pẹ́. láti bẹ́ẹ̀ lọ wọ́n pè wá ká wá ṣe álbọ̀mù àkọ́kọ́ confirmation ló ń jẹ́ ìyẹn jáde òye àmì náà tọ́pẹ́ o. àtìgbà tó ti jáde náà ti kà ni mo ti rí wípé kò sébi mọ́ ebi ò ní pa mí mọ́. àtìgbà tí mo ti ṣe álbọ̀mù mi àkọ́kọ́ lèmi ti rí pé kò sébi mọ́ pé sẹ́yìn iṣẹ́ mi ní òye àmì náà tọ́pẹ́ o. alihamdulilayi Babátúndé based on belief ìgbàgbọ́ ẹ ló máa mú ẹ rárá dáa. Alafin Amuludun ní òṣèwọ̀n àjọba dọ́là o. ọmọ tó lùgbà ìwá sí ọ̀gá tiwa. ọmọ tẹ̀sí yóò kóyókóyó táwọn fi kì í yọ ọmọ aṣáde. bàbá tá a kọ́ bí wàá sí wo bàbá tó lọ́mọ wẹ́wẹ́. bàbá fẹ́jì ìbọn yìí o branch chairman. bàbá kárígò bàbá lámúrúdù bàbá yìí máa jọba àwa la máa gbádé wá. adé onírin òyì àmẹ́lọ̀ la máa ṣe fún. ọ̀tẹ̀ la fi ṣe. ọ̀gá mi olùgbà ètò ń jẹ́ àti òyì ọkọ̀ yé túnde o. ọgọ́ta etí màmá mi bàbá rí àná yó. ẹ dájú tí ní etí kọ́mpútà mi o. ó bàbá sinmi ní Kòtónú. láìpẹ́ lágbára Ọlọ́run bá ó máa di bàbá sinmi ní Canada. ọkọ̀ tàbọ̀ ọlọ́rẹ́ mọ́jọ́ ní ìṣó akọni àdèmúgbà wọn tó. àbúrò tó ti pa sáyẹ̀dì ọ̀gá àìláde bí tí ẹ bá ń já ọmọ rẹ nípe rí ẹ Àjàó ẹ òun ló ń pè rí ẹ ọ̀gá Aláàjì Olúwa Táyédé mi bàbá ọgbọ́n original bàbá ọgbọ́n. ṣé ń gbé wọn débẹ̀ òun gangan lọ rí jìnnà bàbá ọgbọ́n. àwọn tó kù wọ́n jánu ni wọ́n lọ mú níbẹ̀ ni Saidon Papa Jackie Alaye original bàbá ọgbọ́n. tèmi bá lé mi bàbá ọgbọ́n mo bá lọ́wọ́ ọ̀gá mi ní bàbá owó. aṣáájú ó kárẹ̀ ẹwà ikú kalẹ̀ yóò ṣeun àtàmátà sí o. ọtọ́ni ti ta òfìkì ó ṣe é gúngún oníbọn èèyàn tó yá mẹ́lẹ̀ ọ̀dọ́pẹ́ ó kọ́ fa gbogbo wa. nǹkan tó ní lọ́wọ́ ẹnìkan kan ò ní rí ẹ̀ that is to say ó kọ́ fa gbogbo wa bàbá ọgbọ́n. kóyókóyó tá a fi igi ìkú kalẹ̀ o. bàbá àti 50 ẹrù yí àmẹ́lẹ̀ ọ̀pẹ́ àjídèwé ń jẹ́ ẹ jọ̀wọ́ ẹ gọ́ṣẹ́ fún mi bàbá owó dọ́pẹ́. ó ti àṣẹ kókó mọ̀ sùúrù mi o. Ifá olókùn àgbẹ̀ wá o. Ìfọ̀túndé mo fi ààrẹ bàbá onílé tuntun focus tanzọ ó ti dé. Alihamdulilayi ọpẹ́ o. ọgọ́ta rú mẹ́ta
alihamdulilayi ìfọ̀túndé gbogbo àyíká ètò lè wà ṣáà máa bá ń tọ́jú sísítà mi dáadáa torí pé kinní kan la máa tẹ̀ ká tó tẹ kinní kan jọ torí ọlọ́run àbọ̀gbọ́n ìgbà yẹn ó ká mi lára ní bàbówó tọ́pẹ́ ìyá tó ń ṣe dáadáa fún wa káwọn arọ́mọ ẹ̀ kó lọ́kàn òun ò balẹ̀ o ọlọ́run má jẹ́ aya alájẹsẹ̀ ó ká mi lára ní oyè àmẹ́ràn tọ́pẹ́ ìgbà táwọn ọlọ́tẹ̀ máa ṣe tiwọn níṣẹ́ náà sọ játì náà sọ yámà ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run ọlọ́run bá abèṣù wí o. ilé àtúrà oyè àmẹ́ràn tọ́pẹ́ o ẹ tọ́jú panla bọ̀kọ̀tọ̀ ẹ bá ń tọ́jú ọlọ́ta ẹ tọ́jú ayọ́lé fa jàkìsá ẹ bá ń tọ́jú cisco mọ́ọ́nì dáadáa ẹ tọ́jú bíkíbíkí alẹ́ àbẹ́dẹ́lẹ́ ẹ jọ torí ọlọ́run ẹ tọ́jú gbogbo ilé awógbéra àtàwọn tí mo rántí àtàwọn tí ń rántí àlómà kékeré náà ti kà ẹ bá ń tọ́jú ẹ àtàkìlẹ̀ ṣẹ́wúrẹ́ tọ́pẹ́ náà ti kà ẹ tọ́jú wọn o ṣe àjọpọ̀ àdọ́ra mi o. Talk of entertainment nímọ̀wé gbogbo bàbò tọ́pẹ́ tí o bá sí tọ́ lóhùn tí o bá sí ta láàfin tí o bá ti ta tó gbàdúrà ẹ lè rólùgbà yìí níbí láéláé kí la fẹ́ wá. ẹ ò lè rí tọ́pẹ́ náà ti ká ní mi o ẹ ò lè ra aláwọ̀ṣẹ́ mi o mi o. kí la fẹ́ wá bí aláàfin ló gbé adé bí àjọpá dọ́là based on belief lágbára ọlọ́run lágbára ànábì inshallah ẹ ṣe máa ráyìndé adé kí wọ́n di ultimate níbi aláàfin náà ló máa gbé wá amúlòdùn o. torí mo nígbàgbọ́ nínú ohun tó ń ṣe bàbá ẹ̀yìn tí a kékù lé kó gbọ́ kó sọ fún Togo July 21 First Lagos July 21 Chiveji boy alamalaika mi o ọmọdé kúnlẹ̀ ìdojúkọ Fuji mi o bàbá ṣáàdíà àǹfààní náà ní Fuji o ọmọdé kúnlẹ̀ ẹ bọra láàánú èèyàn tó ní mọ́nì nínú ní Fuji o ìdojúkọ Fuji màá lọ kíbla ni ó ṣeré Àlàó Adékúnlé alájà Aláwọ̀ Màláìka yẹ ṣeun First Lagos ẹrù tọpẹ náà ti ká tọpẹ wọn pé wá amawa amẹ Virgin boy ó pé wá Màlá ó kí wá Aláyé ó kí wá àwa máa wà mẹ àwọn ò tiẹ̀ fẹ́ wọn gbogbo ibi tí mẹ́kù bá ti wà ẹ máa rá wa ìtorí pé àfáà mi ni mẹ́kù nínú onífújì àfáà mi ni mẹ́kù Màláìka ìyá Adékúnlé bàbá tàlímọ́ ṣáàdìá ó bàbá tàdísá ó bàbá mú bàrà kí o Àlàó Adémi Màlá Adékúnlé ọlọ́mọ pa Màláìka yìí fún wa. Aláàfin àfà owó rí àná.
olùgbà ìwà àti owó ọ̀gá tiwa owó ọkọ̀ ìsúndé bàbá ìyá náà tù mí ò èèyàn mi ò. ẹni tọpẹ náà ti ká mi ò bàbá Túndé. ìlàjì ọlọ́run wọ́n bá. ọba alápọ̀ lé o ọba ara ọba tí ń gbẹ́nu múdí aṣọ ọ̀la o tí ń gbẹ́nu adélébọ̀ ọjọ́ ogbó ọba tí ìgbàre fẹlẹ́bí tí ìgbẹ́bí fọláre ọba mi àkọ́kọ́ ọba mi ṣáájú ọba mi àárín ọba mi ìgbẹ̀yìn. má ṣe dójú tì mí nídìí fújì yóò bàbá wa Túndé. torí pé bí kóṣùbù lérè ọ̀tá ń sá. bí kóṣùbù kó má dìde làwọn ọ̀tá ń wí o bàbá lọ́ládé. ọlọ́run ò jẹ́ oṣùbù mo dúró pọ́n ìgbàgbọ́ tí mo ní náà ti ká ló fún mi lọ́rọ̀ ọ̀sọ́ bàbá wa Túndé. kòyókòyó Taofiki ọmọ àṣàdé kábíyèsí ẹ kòyó. ọmọ àṣàdé Taofiki a. Against June 29. MCO. Eléyìí. Ìwé àbí ìlówé. Ìwé gbàngbà. Against 29 la máa ṣe nínú June bá gbọ́gbọ́n. Ọ̀gá wa Alábí PASUMA ní ọkọrin. Tọkùnrin lélẹ́yìí 60K. Tóbìnrin lélẹ́yìí 55,000. Tọ̀sùntọ̀sì lọ́yọ̀lé fi ń kórè wọlé. Olùgbàlà máa gbé léyìí. Olùgbàyè máa gbé léyìí. Bá ṣe máa ṣe ní ìyẹn bàbá wa Túndé. Ẹ jọ̀wọ́ o, táwa ló ní nǹkan. Àwa gangan ló ní nǹkan. MCO ló ní nǹkan. Kòyókòyó ló ní nǹkan. Ọ̀gá mi Alábí PASUMA ní ọkọrin. Ta ló délé sílẹ̀? Real entertainment services and logistics. Àwọn náà ṣe gbogbo òye àmẹ́lẹ̀ ọ̀tọ̀gbẹ́. Eléyìí tó ń bẹ lọ́wọ́ mi. Olùpàá ti ní kí n máa gbé lọ. Tí màmá Tọ́lá ní lélẹ́yìí o. Tí tèmi lélẹ́yìí o yá àmẹ́lẹ̀ bàbá wa Túndé. Ẹ wojú bọ̀bọ̀ ẹ bóyó red. Ṣojú ẹ red. Ẹ bá wojú ẹ, èmi ò lè wojú ẹ. Ẹnìkan nìkan wojú ẹ. Ṣó red àbó white. Ó white. Ó lejú. Ó fi ń lera ni. Tọ́pẹ́ 29 of June ló bọ́ sí. Ẹ̀tọ́ àròyé àbẹ́lẹ̀ náà ti kà lọ́rẹ́gùn o. Ìyẹn lọ́rẹ́gùn ní Ìkẹjà Tọ́pẹ́. Eré ọ̀sán ni náà ti kà kò ń ṣeré alẹ́. Pẹ̀lọ́jọ́ bí album launching. Bàbá ti pé 50. Ẹni kọ́kọ́ ṣe é fún mi bàbá Túndé. Àwọn akọ́ máa pé 50 òyì àmẹ́lọ ọ̀sẹ̀ lọ́dún tó ń bọ̀. 49 láṣìwáyé. Adẹ̀sí wúwo bí irin bàbá Túndé. Alafin ọ̀gá rẹ̀ ṣe pàtí. Afẹ́mọ̀ tó fẹ́ mú wá. Àjọgbà dọ́là kan o. Gbogbo yín lẹ máa mú nǹkan wá. Bó jẹ́ kí gbogbo yín dáwọ́ màálù. Orí yín tí ó pé yẹn ṣe máa pé. Ṣé máa pé bàbá àkọ́bí yẹn ó yí gan.
ẹ gbowó lọ́wọ́ ẹ ò yá mẹ́lọ ẹ má fi lọ́rùn sílẹ̀ bàbá tuntun. Bàbá alábúlé ẹ ṣàtìrí bó ṣe ń lọ ẹ máa sọ fún wọn lórí rédíò wípé o 29 of June láfi sí Tọ́pẹ́ ẹ̀tọ́ tẹ́ ní double celebration láfi ṣe o. Kóró mi ìgbà tó ti fún mi láṣọ ọwọ́ òró mi wọ́n ní kí n gbélé ìfúnyàtọ̀ lánìká o wọ́n ní kémi kan wọlé ọwọ́ ò lè ro mí ẹrù Tọ́pẹ́ náà tí ká bá fọkàn MCO at 50 album launching Fuji ẹ̀rọ tọ́ bá lọ sọ̀sọ́kúsọ lọ́jọ́ ẹ sáwọn olórin wèrè máa ṣẹlẹ̀ oyè àmẹ́lẹ̀ Tọ́pẹ́ bàbá tó dé ṣùgbọ́n ẹ jẹ́ kó di ìjọ ẹ̀ náà wà fọkàn. Ọlọ́run abá àmọ́jọ́rọ́ ọpẹ́lọpẹ́ olùgbà ẹ̀ ọkọ̀ Yétúndé bàbá rí àná ànílé iṣẹ́ òní jóná ọmọ tó bí ẹ̀ òní ṣánkó ilé ayé òní dojúrú ṣe rí bí gbogbo wa ṣe ń ṣe à ń yọ̀ sọ́tún à ń yọ̀ sósì oyè àmẹ́ràn Tọ́pẹ́ o Tọ́pẹ́ nínú ọlá Ọlọ́run bá gbogbo fẹ́ni tọ́lọ́wọ́n bá rán sí wa o olùgbà ìwá sí òye ọkọ̀ Yétúndé. At the same time ẹ kú palẹ̀mọ́ skẹ́tò jẹ́mi àkànní àdé 50 years lábẹ́ ìrí entertainment alájẹ MALAIKA ní ọkọrin ṣẹlẹ̀ ìdú mo ti pè síwájú ẹ direct iwájú ẹ mo pè sí ṣòtìrí pọ́npọ́n mo pè síwájú ẹ òye àmẹ́lọ Tọ́pẹ́ ṣáàbà ṣe kó dà máa bọ̀gún Tọ́pẹ́ Tọ́pẹ́ Ọlọ́run mi o. Má ṣe jẹ́ kó ojú tì mí o. Ìwọ ni ògo ojúlé.